Ṣé olórin fújì àgbáyé ni K1 The Ultimate àbí Pilot àbí àwọn tó wà ńbẹ̀ ló jẹ̀bi? Nǹkan tí àwa fẹ́ sọ láti ilé iṣẹ́ wa Praise Media TV gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àwọn nǹkan kan tí a ti kà ní ẹ̀rọ ayélujára káàkiri àti àwọn nǹkan kan tá a ti gbọ́, tá a ti rí, àwọn amóhùnmáwòrán, àwọn àwòrán gbogbo tán ti fi lélẹ̀ fún wa tá a ti wò ní ẹ̀rọ ayélujára káàkiri. Àwọn nǹkan táwa fẹ́ sọ lórí ẹ̀ léléyìí ni pé, ṣé ẹ rí tẹ bá wo àwòrán yẹn dáadáa lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fi sí ní ibi tí bàálù ti máa ń fò, ìyẹn airport, a rí pé K1 gbé nǹkan kan dání bíi flask. Wọ́n ní pé omi ló wà ńbẹ̀. N tẹ́ ń wò lójú àwòrán yìí nísìnyí, another angle ibi tí bàálù ti máa ń fò ní another angle ibẹ̀ rèé. Ẹ rí pé K1 ló gbé bíi flask dání tí ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ tó ń pẹ̀tù sí lọ́kàn pé kó má bínú, ṣùgbọ́n kò lè gbé nǹkan tó gbé dání yẹn kò lè gbé wọnú plane. Ṣé ẹ mọ̀ pé nígbà tí K1 fẹ́ sọ, ó ní omi ló wà ńbẹ̀. Ó lómi ló wà ńbẹ̀ pé kì í ṣe ọtí. And gẹ́gẹ́ bí òfin àti ìlànà tí gbogbo wa ti mọ̀ náà ni pé wọ́n lè gbé nǹkan tó bá jẹ́ bí ọtí tí máa ń pààyàn wọnú bàálù nígbà tí wọ́n bá fẹ́ fò. Ṣùgbọ́n bó ti ẹ̀ wá jómi ló wà ńbẹ̀, bó jọ́tí ni. N tí èmi kàn rí níbẹ̀ ni pé kò yẹ kí oníbàálù tó wà nínú bàálù tí máa ń mú bàálù fò, àwọn ìyún pilot là ń bá wí là ń sọ o. Kò yẹ kí wọ́n lè move, kò yẹ kán lè move plane yẹn nígbà yẹn, nígbà tí wọ́n move. Kò yẹ kán lè move bàálù yẹn nígbà tí wọ́n move ẹ̀ yẹn. Ó lè ṣe ìjàmbá fún gbogbo àwọn tó wà ńbẹ̀. Ó lè ṣe ìjàmbá fún olórin gbajúgbajà tá à ń sọ yìí náà. Kò sí ẹni tí ò lè pa lára. Àwọn èèyàn kan náà wà nínú ọkọ̀ yẹn tí inú bàálù yẹn tí wọ́n ti wà nínú bàálù already. Ó lè ṣe ìjàmbá. Bàálù è ṣe nǹkan tí èèyàn máa ń wà bíi danfo. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni ṣe wà nínú ohun tá à ń wò yìí, wọ́n wà bíi pé èèyàn ń wa danfo ni kò ṣe yẹ kó rí bẹ́ẹ̀. A lè bá olórin náà wí o, a sì lè bá awakọ̀ bàálù náà, a lè bá wọn wí. Ṣé ó ti yé yín? A ti ẹ̀ gbọ́ pé Minister for Aviation wọ́n ti fún wọn ní no flight list fún oṣù mẹ́fà. Well, kò tọ́ sí wa lẹ́nu láti sọ pé wọ́n ṣe dáadáa àbí wọn ò ṣe dáadáa. Nǹkan táwa kàn rí ni pé kò yẹ kí ẹni tí máa ń gbé bàálù fò, pilot kó fò nígbà yẹn. Ó lè ṣe ìjàmbá fún gbogbo àwọn tó wà níta àtàwọn tó wà nínú ilé nínú bàálù. Ó lè ṣe ìjàmbá fún wọn. Kò yẹ kí bàálù yẹn kó kúkú mira níbẹ̀ yẹn rárá. Bàálù è ṣe nǹkan, kò ṣe ọkọ̀ kéékèèké tí a máa ń gbé káàkiri ojú òpópónà káàkiri rárá. Bàálù è ṣe ọkọ̀ tí èèyàn máa kàn gbé bíi pé èèyàn gbé ọkọ̀ kékeré kan lọ́wọ́. Ó lè ṣe ìjàmbá fún èèyàn. Anyway, àwọn aviation minister wọ́n ti fi olórin fújì tí gbogbo wa mọ̀ tí wọ́n ti ń kéde rẹ̀ káàkiri láti àná tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Wọ́n ti fi wọ́n sí no flight list. Ìyún ẹni tí ò ní lè fò bàálù, tí ò ní lè fò lórí afẹ́fẹ́ fún ọjọ́ mẹ́fà. A lè pè ní Yorùbá náà, a lè pè ní punishment pé okay o, punishment ẹ rí fún àìpa òfin mọ́ ní ibi tí bàálù ti máa ń fò. Ṣé ó ti yé wa bẹ́yẹn? So, nǹkan táwa kàn ní láti sọ, òun làwa ti sọ yẹn. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ibikíbi tí a bá ti bá ara wa, ẹ jẹ́ ká máa ó ṣe gbajúgbajà ní o, ó ò ṣe gbajúgbajà ní o. Ẹ jẹ́ ká máa pa òfin mọ́. Òfin tí wọ́n bá ti fi lélẹ̀ níbí kan kò yẹ kí a máa rú. Ẹ má bínú o ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Ṣùgbọ́n kò yẹ ká máa rú. Gbogbo wa ló yẹ ká máa wá bí orílẹ̀-èdè ó ṣe lọ síwájú. Bá a bá jẹ́ gbajúgbajà, bá a jẹ́ gbajúgbajà, ibikíbi tí a bá ti wà lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí, ẹ jẹ́ ká máa pa òfin mọ́. Òfin tí wọ́n bá ti fi lélẹ̀ ńbẹ̀ ká mọ̀ rú ká sì máa pa mọ́. Ẹ ṣeun wa.
ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. Ẹ jọ̀ọ́ kẹ́ tó lọ, ẹ bá wa comment, ẹ bá wa like, ẹ bá wa share. Ẹ ṣeun.